Yeah, oh yeah, let's go. Kábíyèsí lódùmarè, kábíyèsí Ifá, akẹgbẹ́ yín olólùfẹ́ ta lọ́lọ́run káàkiri àgbáláyé, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìran bàbá yín ìran Yorùbá àti ẹ̀yin olólùfẹ́ ṣẹ̀ṣẹ̀ pípọ́ jóná tiwa. Láàkọ́ kí gbogbo ọmọ Yorùbá oríire ti ọba tuntun tí wọ́n buwọ́lù fún oúnjẹ ní ìlú Aláàfin àti gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé kó oríire. Lórí ọ̀rọ̀ tó wá gbé bá wọn gan, lórí ọ̀rọ̀ Yorùbá táwọn DSS ní Alẹ́ṣinlọ́yẹ́ nìbàdàn bí kí wọ́n gbé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé pẹ̀lú ìfẹ́ ta Ọlọ́run olùfẹ́ ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú ìfẹ́ bàbá yín ẹ dákun ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ àsùkùránì ìyẹn ṣe ń lo ọjọ́ 5 níbẹ̀ lákàtà DSS lórí rẹ̀. Kò jọ pé a rí ọ̀rọ̀ Yorùbá TV gbà o ẹ̀yin Yorùbá dá sí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ̀yin lẹ́ẹ̀dá sí táàfìdí gbà o ẹ̀yin lẹ́ẹ̀dá sí táàfìdí gbà o gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé pẹ̀lú ẹ̀ ń sọ fún yín bẹ́ẹ̀ nìkan máa fi lọ́kàn balẹ̀ bí lọ́jà kan máa fi wá lọ́kàn balẹ̀ irọ́ nípa o kò jọ pé a rí gbà o. Yeah, níbi tí mo fẹ́ lọ gangan nìyẹn máa tún fídíò yẹn pè ní ẹyọ kọ̀ọ̀kan fún yín. Ta ni Ọlọ́run sọ pé a ṣe sun ọ̀rọ̀ Kùránì ó ṣe wá dín pé èèyàn lò 5 days ní ọgbà DSS. Mo lè pé ta ni Ọlọ́run ò mọ nǹkan tí ọ̀rọ̀ Yorùbá tó ṣe yẹn bó ṣe tẹ òṣùwọ̀n tó. Ta Ọlọ́run gangan kí ni àwọn kan wà tó yẹ kó lè ti wà nínú òfin Nàìjíríà tó yẹ pé Nàìjíríà ò ní mú lò. We all know our country and where we belong to. Ṣùgbọ́n ọjọ́ tí èèyàn kan bá ṣe kinní yẹn ní ó wú òfin yẹn jáde. Ta Ọlọ́run ìwọ gangan fún wa ló kọ́kọ́ wú òfin ẹni tó bá sun Kùránì jáde. Normal Kùránì ẹ má ṣe mí gbọ́ ìwọ ló ra Kùránì ṣùgbọ́n ó fẹ́ fi dá wàhálà sílẹ̀. Like kí n ra Bible kí lọ sún ṣẹ́gun fẹ́ dá wàhálà ó dá religion sílẹ̀ ni. Ó dàbí kí pé láyé àtijọ́ àwọn mùsùlùmí wọ́n máa sun ẹ̀kú eégún. Àníyẹ̀wò ni wọ́n fi ń sun ẹ̀kú eégún. Òun náà ni pé ẹni tó ní ẹ̀kú eégún máa wà ń bẹ̀ bóyá ènìyàn gba Islam ìgbà tó gba Islam wa kókè ìgbà tó ń ṣáàjì gba Islam kan sun ẹ̀kú eégún ọ̀hún pẹ́sẹ̀ntì ẹni yẹn dẹ̀ ni wọ́n á ti máa sún tí inú àádùn sí pé wọ́n ń sun ẹ̀kú eégún. Ṣẹ̀pẹ́ láyé àtijọ́ bọ́ ṣe ń ṣe nìyẹn. Ìyẹn gẹ́ kò sí àáfàá tí wọ́n bí dáa kó dán wò nísìn. Yes, kò sí àmàtọ́ tó bẹ̀ kó sun ẹ̀kú eégún kó máa wá ṣe live video gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá ṣe ṣe yẹn. Mo fẹ́ ṣàlàyé kó bá lè mọ nǹkan tí ọ̀rọ̀ Yorùbá ò fi lè bọ́ ń bẹ̀ àfi tíjọba Nàìjíríà bá láwọn fẹ́ fi sílẹ̀ lókun. Bùkọ́ bóyá ìjọ mùsùlùmí sẹ́yìn ló gbé ta lọ́run rárá òfin ló gbé ta lọ́run òfin ló gbé ọ̀rọ̀ Yorùbá òfin ló gbé ọ̀rọ̀ Yorùbá. Òfin tó tọ́ pé o lè sun Kùránì o lè ra nǹkan tó bá wùn ẹ́ o lè sun. Òfin yẹn náà ni wọ́n máa gbé pé nǹkan tó rà tó sun yẹn kí làníyàn ẹ̀ tó fi sun. Ìgbà tí wọ́n ṣe àsun Kùránì ta Ọlọ́run nígbà tí wọ́n fún ẹ̀ tó sun Kùránì ó jáde ó ṣe apology bóyá ọjọ́ kejì àbọ́jọ́ kẹta threatening ló padà pọ̀ lórí ẹ̀ pàápàá ará Ìlọrin tí wọ́n dìde. Pàtó dẹ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwa tá a lè dìde sí ẹ náà dìde sí ẹ people like me mo dìde. Àfáà tí ò bá tẹ́ lọ́rùn ni ò tẹ́ lọ́rùn. Mo dìde sí yẹn ó lè máa right lọ ní ọ̀dọ̀ tiẹ̀ but ní ọ̀dọ̀ tèmi èmi rí bí ẹni pé ó right ni. Ṣé ọmọ èyí ò tí sọ mí di kèfèrí? Dídè tí mo dẹ̀ dìde ní pé ẹni tó ṣẹ̀ tẹ́ni kó ṣe sọ́ọ̀rì tó bá ti ṣe ó ti tán
gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe sọ fún wa pé inna Allaha ghafurur rahim, téèyàn bá tọrọ àforíjì Ọlọ́run bá aláforíjì ni. Ṣùgbọ́n nígbà tó jáde títa Ọlọ́run gangan jáde ní ẹ̀wọ̀n, a padà mí pé o sínú àwọn tó yẹ kí wọ́n foríjì gẹ́gẹ́ bí ìwà tó ń padà ń wù létà, but gẹ́gẹ́ bí ọmọlúwàbí tiwa àwa ti dìde sí ẹ ok ẹ jẹ́ ká gbìyànjú, Ọlọ́run dẹ̀ ti yọ ẹ, ó wá kùn sí ẹ lọ́wọ́, ó kùn sí àìṣọ́ ọmọlúwàbí yẹn, ó kùn sọ́wọ́ tiẹ̀. Ìyẹn ò ń ṣèbú fáwa tá gbìyànjú tí a dìde fún ẹ pé ṣe bẹ́ẹ̀ tẹ́ dìde fún ni ló padà tó ń bú Islam yẹn rá. Àwa ti ṣe ìṣe mùsùlùmí òdodo, ìṣe ẹlẹ́mìí fífi yẹn pé ká foríjì ẹ̀. Ìwọ ni òun padà ń hùwà katakítí, ṣé wàá tó òun yẹn ìwà alákatakítí ni, máa bú ànẹ́bì, máa bú kìnnì kan, máa bú kìnnì kan. Irú ẹ̀ ni ọ̀rọ̀ Yorùbá náà ṣe yìí. Ṣé tó bá ní kí ọ̀rọ̀ Yorùbá mu poison pé poison ò kí ń pààyàn, ṣé yóò mú ni? Èmi ní làákàyè tó bá fún ọ̀rọ̀ Yorùbá pé gba ọ̀bẹ yìí, pé ọ̀bẹ yìí mo ti rẹ ọ̀bẹ yìí o, tó bá fi ọ̀bẹ yìí gún ẹ kò ní gún ẹ, tó wá fi gún ẹ yẹn Balógun àbámọ̀ sọ ó wá fi gún ẹ ò ní kú, ṣé yóò fi gún ara rẹ̀? Àníyàn ohun tó wà obvious ni pé nǹkan tó fẹ́ fi sunkún ra yẹn ṣe, ó fẹ́ fi kọ́ sí wàhálà ni. So òfin dẹ̀ wà, Nigeria prevent kí wàhálà máa ṣẹlẹ̀. So irú ẹ̀ níbẹ̀ tó bá rí wọ́n á gbé. It's like àwọn Boko Haram, ṣe pé religion aspect ni Boko Haram gbà wọlé. Àwọn Salafi dẹ̀ ni Boko Haram tó rí Abubakar Shikau kọ́nẹ̀ Shakarau sọ pé àkídàtù Ahlus-Sunnah, ó sọ pé Ibn Taymiyyah làwọn tẹ̀lé. Ibn Taymiyyah lè má kọ sínú tirẹ̀ bẹ́ẹ̀, àkídà Ahlus-Sunnah lè má gbà bẹ́ẹ̀ pé kẹpààyàn àbínà wọ́n pààyàn wọ́n ti bí sínú lára pé àkídà Ahlus-Sunnah ò lọ bẹ́ẹ̀. Àwọn Boko Haram àwọn ni wọ́n ya wèrè lọ́tọ̀, ẹ̀tígẹ̀tì àwọn dáwèrè tí wọ́n yà lọ́tọ̀ ni, wọ́n kàn lọ tí wọ́n mọ́ Ibn Taymiyyah, wọ́n lọ tí wọ́n mọ́ Ahlus-Sunnah ni. Ahlus-Sunnah wà jàmá àwọn ṣe àpààyàn, àwọn alákatakítí nínú wọn o. Bẹ́ẹ̀ ni bá ṣe rí alákatakítí nínú Sùmùrà, nínú Mọ̀rẹ́kàsí, ṣọ́ọ̀ mi yé, àbí alákatakítí nínú gbogbo ìjọ pátá. Ẹ̀yìn gbà tí wọ́n jáde tí àfà kan jáde sẹ́kẹ́ àwọn tí wọ́n mọ́ bọ̀bá yẹn kó Kùránì, àwọn oníṣẹ̀ṣe ni ẹ bẹ̀rù Ọlọ́run. tó Ànábì sọ pé Al-Qur'an sọ pé ní ẹ̀bádà sọ ní ká dábàá apá kan àbá ìṣẹ̀ ni. Àwọn onífàsẹ́yìn àlè ló bá wọn kí wọ́n láwọn làwọn ọmọ náà, àwọn onífà ilẹ̀ Yorùbá àlè ló bá wọn kọ́ láwọn làwọn ọmọ. Ó jẹ́ṣẹ́ ara ẹ̀ ni, ẹni tó bá dẹ̀ ṣe nǹkan téèyàn kan ò ṣe rí, ojú orí nǹkan téèyàn kan ò rí rí, ojú ẹ̀dẹ̀ ti rí báyìí. Àìpẹ́ yìí àwọn akéwú gba gold, Ifáyẹmí Ẹlẹ́bùúbọ àtàwọn kírísẹ̀ kankan wọ́n ṣe ìpàdé, wọ́n ṣe ìjókòó àlàáfíà lọ́yọ̀ọ́. Bóò ni ẹ̀sìn mẹ́ta ṣe máa come together? Kò ṣe pé come together kò ní pé kájọ ṣe ẹ̀sìn kan náà, but tí èèyàn kan ò ní dé èèyàn kan lọ́wọ́, tí ó jẹ́ lakum dinukum waliya din. Inú àwọn alákatakítí ta ní nínú Islam, wọ́n ń bú akéwú gbàgòdò pé yóò ṣe lọ jókòó àlàáfíà pẹ̀lú àwọn kìíní. Wọ́n ń bú àwọn mùsùlùmí tí wọ́n lọ. Ẹ̀yìn pé kò sí tí ó sa akátakítí. Torí akéwú gbàgòdò tó lọ mùsùlùmí ni, kì í ṣe alákatakítí. Àwọn àrí àwọn alákatakítí sàlàfíà kan tí wọ́n bú pé kí ló lọ jókòó àlàáfíà fún. Bẹ́ẹ̀ ni lára àwọn oníṣẹ̀ṣe náà tí wọ́n ń bú àwọn Ifáyẹmí Ẹlẹ́bùúbọ, àwọn kírísítẹ̀nì àṣẹ ìrẹ́ àwọn bọ́ àmọ́ pé àwọn kírísítẹ̀nì kan náà máa bú kírísítẹ̀nì. Àwọn tó wá ń bú kírísítẹ̀nì yẹn, kírísítẹ̀nì gbé wọn, mùsùlùmí tó ń bú mùsùlùmí yẹn, kí làníyàn wọn? Ṣé ò ṣe pé tó yẹ pé wọn pè wá kálára ni wọ́n pè ní? Ohun tẹ́lómi ṣe ń bínú wèrè nìyẹn, pé kò ń ṣàwọn ni wọ́n pè sí ìjókòó yẹn, kì í ṣe pé ìjókòó yẹn gangan ní bínú.
kì í ṣe ìjókòó àlàáfíà yẹn gangan ní bínú. Flag Nàìjíríà ó lè sún, ṣùgbọ́n sísun tó ń sún wọ́n àìpẹ́ ni kò fi yẹpẹrẹ sún flag yìí. Get flag tó ń sún yìí kò fi yẹpẹrẹ sún. Passport Nàìjíríà ó lè sún, ṣùgbọ́n wọ́n á rí ìdí pé ṣé yẹpẹrẹ ló fi sún, ṣé on condition kan ló fi sún. Get ṣé ló ń jó ló fi sún. Mo kò wá lọ mú passport Nàìjíríà kó wá jẹ́ pé Nàìjíríà passport eléyìí o, Nàìjíríà òfò, Tinubu òṣìlẹ̀ ń ṣe o, kíní kan kó wá sun passport Nàìjíríà wọn ò gbé ọ. Get èèyàn kan sọ ọmọ ẹ̀ ní, ó sọ ajá ẹ̀ ní Buhari, gbogbo alárántí first 6 months tí Buhari tù wọlé ní kíní ìṣẹ̀lẹ̀, ó sọ ajá ẹ̀, ó sọ ní Buhari, ilé ẹjọ́ gbé because kò sọ ní Buhari lásán, ó sọ ó ṣe fídíò lé lórí ẹ̀. Get it, ó publish ẹ̀, ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé Buhari tóun sọ o, Buhari president lòun sọ. Irú ẹni bẹ́ẹ̀ ó sọ kò sóòrù lé ní, ó fẹ́ gbóhùn òun nílé. Ohun tí Balógun Abba Ọ̀dọ̀ fi ṣe dandan kó constituency ẹ̀, dandan ni. Eléyìí ò ṣe pé Islam ń gbèjà ara wọn, kí jẹ́ẹ̀sì má fi ṣẹlẹ̀ náà ni wọ́n fi ṣe, kí jẹ́ẹ̀sì má fi ṣẹlẹ̀. Ẹ̀yin tẹ́lẹ̀ pé níbo ni wọ́n gbé lọ? Àbújá ló wà, Àbújá náà gbé lọ. Nínú ọ̀rọ̀ títa Ọlọ́run sọ pé káwọn oníṣẹ̀ṣe dìde sí, àwọn oníṣẹ̀ṣe ò lè dìde sí bíi tiẹ̀. I'm telling you the fact, Yorùbá ò lè dìde sí bíi tiẹ̀. Ọmọ Ìbàdàn ni ẹ́, Ìsẹ́yìn lèmi, nígbà tí wọ́n sọ Kùránì á dìde sí, torí wọ̀ lálákọ̀ọ́kọ́ tó kọ sọ Kùránì, ẹni tí ó kọ ya wèrè tó kọ sọ Kùránì wọ́n ní àìdé sí pé bóyá kan ṣe ẹni kan fi fẹ́ létí, bóyá ò ní ṣe wẹ̀ mọ́. Pọ̀pà tó jáde eegun ẹ̀ kàn sí ohun tó ń sọ tẹ́lẹ̀ ó tún sọ. Ohun tá a dẹ̀ ṣe dìde sí ẹ nígbà yẹn ni pé àwọn fídíò tó ń ṣe before kó tó sọ Kùránì, a rí pé fídíò pé Yorùbá ló ń jà fún, Yorùbá ló ń jà fún. Èmi dẹ̀ ń sọ pé èmi ò lè jà fún wọn Lárúbáwá over Yorùbá, never. Mi lè gbé Lárúbáwá lórí Yorùbá, never. Tó bá wọn ní ò lè gbé èdè mi, wọn gbé èdè mi lórí èdè wọn. Àwọn náà ò gbé èdè mi, wọ́n gbé lórí èdè wọn. Nígbà tí wọ́n ti gbé èdè mi lórí èdè wọn yẹn, èmi ní ò lè gbé Lárúbáwá lórí Yorùbá. Bẹ́ẹ̀ni, tí Ọlọ́run gangan sọ fún ẹ pé Ọlọ́run bá fún wa ẹ̀, báwo mo fẹ́ sọ Yorùbá ẹ̀, Ọlọ́run fi ìran hàn, Ọlọ́run fi ẹ̀yà, Ọlọ́run pàtàkì ẹ̀yà gan, tribe, Ọlọ́run pàtàkì tribe, Ọlọ́run pàtàkì ẹ̀yà ni ṣé fún ẹni mo lò nígbà ẹ̀ àyà yìí ayọ̀ an-nasu inna khalaqnakum min dhakarin wa unsa waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Ọlọ́run dá wa lọ́kùnrin lóbìnrin, ó dá wa lẹ́dà, ó dá wa léyìn, ó dá wa ní ìran tribe. So Lárúbáwá ìran ni wọ́n, Yorùbá ìran ni wọ́n. Inna akramakum indallahi atqakum, olùpáyà èèyàn dáadáa ní ọ̀dọ̀ Ọlọ́run o lẹ́yìn tí bá ń páyà Ọlọ́run. So nínú Yorùbá, nínú Lárúbáwá, olùpáyà Ọlọ́run gangan lọ́lọ́run fẹ́ gbà wọlé. Ṣèṣe pé tó ń pé Lárúbáwá, tí wọ́n jẹ́ Lárúbáwá, Ọlọ́run máa wá gbà wọn lẹ́rú jù wá lọ. Tí Yorùbá ti sẹ́ni tó páyà Ọlọ́run nínú wọn, tàdé Yorùbá tó páyà Ọlọ́run, Ọlọ́run ó gba Yorùbá lẹ́rú jù, Ọlọ́run ó welcome Yorùbá ahead
lábá tí ò sí ìpáyọ̀ Ọlọ́run láyà rẹ̀ yẹn lọ. Ìwọ́n wá sọ pé káwọn Yorùbá dìde sí, Yorùbá kan ò lè dìde sí. A lè mú fídíò yìí lọ bá Ifásọjí Olúwo nísẹ́yìn kínú rẹ̀ dùn sí pé èèyàn kan sùn Kùránì. A lè lọ́mú bá Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùbọn kínú rẹ̀ dùn pé èèyàn kan sùn Kùránì, torí wọ́n ṣe mítìnì àlàáfíà tẹ́lá ìpẹ́ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe mítìnì, àbí ṣé ẹni tó ṣe mítìnì àlàáfíà yóò wá gbọ́ pé èèyàn kan sùn Kùránì, ṣé inú rẹ̀ ó dùn? Ẹ̀yin tá a dẹ̀ rí pé ẹ̀ ń sun Kùránì yìí, ẹ̀ ń ṣe oníṣẹ́ ìṣe. You people just want to trend. Balógun Aba tó so Kùránì sí, wọn ò lè ní kó ka yóò dùn fá tó wà kò lè ka. Ta lọ́hùn gan ò lè ka yóò dùn fá tó wà tó bá ṣẹ̀ṣẹ̀ lọ ń kọ lókùn. Ẹ̀ ń ṣe onífá. Ṣe oníṣẹ̀ṣe Yorùbá lẹ gbà ó létí wa lára pé Yorùbá lẹ ń jà fún, which is normal, but ẹ ti ń mú nǹkan ẹ̀mí ìwọ̀. Yorùbá lẹ ń jà fún lẹ́bi sun Kùránì. Tẹ́bá ní lọ́wọ́ wá ń fọ́ọ̀jì ìtàn tó ń ègé sí Yorùbá, ẹ̀yin náà fọ́ọ̀jì ìtàn náà tí ó ègé sí Lárúbáwá. Bọ́wọ̀ tèmi ṣe rí nìyẹn. Àwọn tí wọ́n arrest Balógun Aba Ọ̀dọ̀fin ọ̀rọ̀ Yorùbá, àwọn DSS ni. Bẹ́ẹ̀ ni àwọn DSS. Èèyàn kọ́ ṣe send, ẹ jẹ́ kí n play, ẹ jẹ́ kí n wọ́dìí yẹn. Ṣé mo máa ń wo ẹ̀yin ẹranko kan because kò tó kọ́ta lè pè é tó ju ẹranko lọ. Bẹ́ẹ̀ ni sókòtà lè fi qualify yẹn tó ju ẹranko. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òye yín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òye yín. So gbogbo pátápátá àwa ti mọ̀ bó ṣe DSS ló lọ kí. Bí o ṣe wáyé yín yẹn á dákẹ́, á máa wò yín ni. Pàápàá ẹ̀yin mùsùlùmí ni mo sọ o. Torí ọ̀pọ̀lọpọ̀ yín kúrò lójú kan, odò ẹja ní kànga lọ́pọ̀lọpọ̀ yín. Bẹ́ẹ̀ ni ṣé wọ́n tó kó Ìsẹ́yìn tó wá sọ pé Ìsẹ́yìn tóbi jọjọ lọ, ṣé pé ọ̀rọ̀ wèrè ni? Òkú Ìsẹ́yìn Onísẹ́yìn tóbi jù Ògbómọ̀ṣọ́ lọ. Òkú Ìsẹ́yìn Onísẹ́yìn tóbi jù Adó Àwáyé lọ. Ṣó kó Ìsẹ́yìn yẹn? So kó Ìsẹ́yìn ó dé Adó Àwáyé? So wàá máa misinformation, wàá máa da kí ní yẹn rú. Ìsẹ́yìn tóbi jù Adó Àwáyé lọ lóòótọ́, kò sí wọn bẹ́ẹ̀, ṣùgbọ́n ṣó lè púùfù ẹ̀ tó bá bí ẹ́gbòkè, ṣó lè púùfù kan tó sọ yẹn, ó lè púùfù ẹ̀. Ó sọ tó yá tó ń pò nífẹ̀ẹ́ ìlú, tàbí tó sọ tó ń pò ti wà brainwashed. Ìyẹn máa ń jáde ni. Àìjáde ló mú ojú ọ̀pọ̀lọpọ̀ dúdú. Àìjáde kúrò nílẹ̀ Yorùbá ló mú ojú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà dúdú. Mo ti kó sẹ́yìn nìyẹn o, ló mú ojú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá dúdú. Bẹ́ẹ̀ ni náà, bẹ́ẹ̀ lára ẹni kó máa pé Yorùbá ló dájú nínú ẹ̀yà, ó dẹ̀ kún lẹ̀ Yorùbá. Ìlú mi wò ló dé tó ní Yorùbá ló dájú. Yorùbá ló lápọ́nlé jù. Ìlú mélòó ló dé tó ní Yorùbá ló lápọ́nlé jù? Wọ́n tẹ́mi máa ń sọ ní gbogbo ìgbà nìyẹn. Ẹ jẹ́ n play audio. Wọ́n sẹ́ni audio sí mi ní àárọ̀ ọjọ́ kejì. Ṣùgbọ́n torí ọ̀rọ̀ Yorùbá ọjọ́ òun náà gbé náà. Sí Sunday kọ́ ni, báwọn yóò mọ̀. Wọ́n ti gbé láti ìrọ̀lẹ́ Sunday. Ṣé ìrọ̀lẹ́ Sunday àbí ìrọ̀lẹ́ Saturday? Bọ̀ ọjọ́ kejìlá làwọn èèyàn tó ń gbọ́. Ẹ jẹ́ kí n play audio fún àwàtà nílà àkáyè. Tẹ́ǹsọ̀ pé Casmon support ọ̀rọ̀ Yorùbá TV Balógun Aba gbé làákàyè. Iṣẹ́ tí mo ti ṣe lórí kíní yìí, ó ṣe ààfẹ́, ó dẹ̀ mọ́. Ṣùgbọ́n tó ti mọ́ yẹn, mi nídìí kí n máa pariwo fún ẹ náà, because mo ò ṣe fún ẹ. Mi ò ṣe fún ẹ tí kò yí ẹ. So ẹni tí ò láàfáà méjì kò lè lóye mọ̀. Bẹ́ẹ̀ ni ó láàfáà méjì mẹ́ta, àfáà kan ló ní. Àmì ìwà sọ pé wọ́n kàn ń dá ẹ̀, wọ́n kàn ń dá ẹ̀ lọ, ó lè lọ́pọlọ. Ẹni tó ń ka tírà kan ojú ò lè là.
gbàtí mo dédọ̀ àwọn bàbá ìkọ́nà àwọn bàbá wa nísẹ̀yìn lọ́jọ́ oní Kashmon ìwọ náà nǹkan tí wọ́n sọ ní ìwọ náà yé máa katira ẹ̀yọ̀ kan katira ilé katira wọn so wàá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn aṣíwájú ilé tí máa ń bá yẹn sọ̀rọ̀ nìyẹn bó ń katira kan kò lè yé ẹ̀ náà ẹ jẹ́ ń pílẹ̀ ọdún yìí kábàá lè mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ká gbọ́ ọdún eléyìí àwa wà sẹ́yìn lànà ọdún yìí tí wọ́n yà kásán support kìíní kò yé yín àdéjẹ́ pé kò yé yín yẹn ká tó wọn á káàsì náà kò yé yín kò dẹ̀ lè yé yín náà nìyẹn tí ó bá yé yín yóò yé yín ẹ jẹ́ ń play ọdún yẹn. Kashmon. ṣé ń gbọ́. So oníṣẹ́ ti jẹ́ báyẹn ẹ ti lọ kidnap ṣé mo pọ́kì. kidnap ọ̀rọ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe kidnap ta lọ́lọ́run. But my message for you òun ni wípé nǹkan kan ò gbúdọ̀ ṣe ọ̀rọ̀ Yorùbá o tí èèrà bá rin ọ̀rọ̀ Yorùbá Kashmon wẹ́ inú ló kó ẹyẹ ń gbé ṣá nǹkan kan ò gbúdọ̀ ṣe ọ̀rọ̀ Yorùbá o mọ̀ pé a mọ́ra wa dáadáa. Bẹ́ẹ̀ ni a mọ́ra wa. A mọ́ra wa gan-an so tẹ́ bá ti lè fi pa ọ̀rọ̀ Yorùbá pẹ̀lú ẹ̀sìn jàgídíjàgan yíyẹn so ẹ ti sọ di nǹkan mi nìyẹn báyẹn o tí nǹkan bá ṣe ọ̀rọ̀ Yorùbá lórí pé ó fowó ẹ̀rà àwé tí kò pí ẹ̀ àbí ó dẹ̀ ṣe nǹkan tó wù. ẹ jẹ́ kí n clear ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ ni pé nǹkan ò lè ṣe ọ̀rọ̀ Yorùbá tí nǹkan bá dẹ̀ ṣe ìjọba Nàìjíríà ló wà responsible fún torí kò ń ṣe Islam ló gbé mùsùlùmí kọ́ àwa kọ́ la gbé tó ti yé òfin ló gbé Nàìjíríà ló gbé ṣóyé lóyún pọ́kàn fọwọ́ ẹ̀rọ àwé tí ò kí ẹ̀ a sọ pé ìwé kọ́ ló fọwọ́ rà ẹ má ṣe èmi gbọ́ ṣé ọ̀mí yé òun ló ní ṣùgbọ́n conspiracy ni ó fẹ́ fi kí ní ẹ̀ kọ́ sí wàhálà ni òfin Nàìjíríà dẹ̀ nígbà kó sun kan láníyàn bó fẹ́ fi kọ́ sí wàhálà ó lè ra flag Amẹ́ríkà kó sun ó lè lọ mú Nigeria passport wo Nigeria passport ni ó bá ní o bóyá 60,000 ní ó ṣe ló sanwó ló fi gba passport wọ́n á tún máa sọ fún ẹ pé 4 party Nàìjíríà ni kan tó ti wà lọ́wọ́ ẹ̀ tó ti sanwó fún passport is not a property o it's Nigeria property ìwọ gan fún ẹ Nigeria property ni wọ́n gan fún ẹ Al-Quran Islam property ni Muslim property ni ló jẹ́ kí n sọ nígbà táwọn kan pé kí ká bíbèsì yọ Balógun Abá kò ní olóyìn mú ní ṣé ogún sẹ́yìn ló sùn ni Kùránì ò ń ṣe ogún sẹ́yìn ogún àwa mùsùlùmí sẹ́yìn ni Kùránì gbé làákàyè tí n bá sọ̀rọ̀ yé máa sáré takò ọ̀rọ̀ làákàyè ni kò gbé sílẹ̀ Kùránì ò kì í ṣe ogún ìsẹ́yìn ogún àwa mùsùlùmí sẹ́yìn ni because Christian sẹ́yìn ò nígbàgbọ́ ní Kùránì ẹlẹ́bọ sẹ́yìn ò nígbàgbọ́ ní Kùránì ogún àwa mùsùlùmí sẹ́yìn ní Kùránì kẹrẹ so ihun tí kábíyèsí ò ṣe lè yọ Balógun Abá Ọ̀dọ̀fin ní kíní nìyẹn ànẹ́mọ́ òfà kábíyèsí kọ́ ló fi jẹ Balógun Abá Ọ̀dọ̀fin ẹni tó fi jẹ́ gan òsì kódà kì í ṣọba ló fi jẹ́ kì í ṣe bàbá wa Abá Ọ̀dọ̀fin tó wà ń bẹ̀ ló fi jẹ́ sóyè gbà tí wọ́n dẹ̀ fi jẹ́ kò tí ì join ní gbogbo nǹkan tó join yìí ẹgẹ́ tiẹ̀ káàkiri bóyá wọ́n mọ̀ pé àṣẹ wọn mi pé kò nǹkan báyìí ló ń ṣe kó tó fi jẹ́ ni no ò bá máa ṣẹlẹ̀ bọ́ tó bá ti wà ìtàtù sóyè wọn á fi ẹ jẹ kò jẹ́ mùsùlùmí wá ẹni tó bá ti wà ìtàtù sí wọn á fi ẹ jẹ so bọ́ọ̀rọ̀ yẹn ṣe wà nìyẹn so kò lè bọ́ ń bẹ̀ láì ṣe pé Nàìjíríà fi ilẹ̀ Islam sẹ́yìn kan ló gbé òfin ló gbé òfin kó ṣe mùsùlùmí sẹ́yìn ló gbé Balógun Abá Ọ̀dọ̀fin ọwọ́ Yorùbá TV àwọn kọ́nà gbé òfin ló gbé ṣóyé tó fi bá dẹ̀ tí kí wọ́n fi sílẹ̀ wọ́n fi sílẹ̀ kó Yorùbá bá dìde jù bẹ́ẹ̀ lọ ohun tó ṣe táwọn ẹ̀ bá fẹ́ sòótọ́ Yorùbá tẹ́ fẹ́ dìde fún gan ẹ mọ̀ kó fẹ́ fi dá wàhálà lẹ̀ ẹ̀yin Yorùbá tẹ́ fẹ́ dìde fún gangan ẹ mọ̀ kó ohun tó ṣe yìí ó fẹ́ fi dá wàhálà lẹ̀ wọ́n lè lọ bí àwọn oníṣẹ̀ṣe wọ́n lè lọ bí àwọn olóró kí wọ́n láwọn support mú bọ̀ kí wọ́n láwọn support nǹkan tó ṣe àwọn oníṣẹ̀ṣe náà ò lè support nǹkan tó ṣe láyé
kí mùsùlùmí kan nísìnyí kó lọ sun ẹ̀kú eégún níta gbangba nísun ẹ̀sìn wọ́n gbé DSS á gbé. àáfà tó bá lọ sunlé aláwo lédì DSS á gbé. any religion anybody tó bá sun bible DSS á gbé. tí ó bá sínú òfin nàìjíríà tẹ́lẹ̀ ó ti wà ń bẹ̀ báyìí tí wọ́n ní pé dẹ̀ ń pẹ́ fẹ́ fi máa dá wàhálà lẹ́ni. àsìkò tádẹ̀ wà yìí pápá ní àsìkò tá wà yìí tá a bá ṣọ́ra ìgẹ̀sí máa ṣẹlẹ̀ nọ́ọ̀tì nàìjíríà yìí lò tí a bá ṣọ́ra. mo ń sọ̀rọ̀ yìí èní yìí ní Sunday January 12 2025 this first month of 2025 January 12 tá a bá ṣọ́ra ní nàìjíríà ọ̀rọ̀ lágbàáyé ogun ẹ̀sìn máa ṣẹlẹ̀. yes ogun ìlú sílùú tàbí state sí state ó máa ṣẹlẹ̀ tá a bá wà careful. so for the step tí Nigeria government gbé inú mi dùn pé wọ́n ti bá wa wà òfin tí tí wọ́n bá yẹ ti gbé bẹ́ẹ̀ yóò di pé mùsùlùmí náà fẹ́ retaliate. so yé Islam dẹ̀ yá wa àtàwọn sẹ́yìn tó àjọ ń ṣe àtàwọn olówó ni àtàwọn oníkìrìsìtẹ́nì àjọ wà ní. a lè rí apá kan tí wọ́n bá wọn ṣe bọ̀ majority lẹ́wọ̀nú ẹbí ẹ̀ bá kírísẹ́nì ẹ̀ bá kiri ẹ̀ bá ẹ̀sìn mi. so bó ṣe jẹ́ ní ẹ̀ mùsùlùmí sẹ́yìn kan ló gbé òfin ló gbé àwọn DSS dẹ̀ ni wọ́n gbé wọn dẹ̀ gbé dúró bá dà torí nǹkan tó ṣe ó fẹ́ fi dá wàhálà alẹ́ ní nàìjíríà ni gbogbo adáde la mọ̀ pé ẹ̀mí nàìjíríà àbújá ni àbújá náà àṣẹ ti ń wá so kó má fi dá wàhálà sílẹ̀ nǹkan tó ṣe ní ẹ bá wa share kẹ̀dẹ̀ like bye for now.